Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́ apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wò yìí ibikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a máa sọ̀rọ̀ nípa apá kejì fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́. Mo lérò pé púpọ̀ lára yín ti wo apá kìíní fíìmù yìí. Mo dẹ̀ mọ̀ wípé tí ẹ bá ti wo apá kìíní fíìmù yìí, ẹ kò lè dúró láti wo apá kejì fíìmù náà, àti wípé fíìmù náà ó ṣẹ̀ jáde ní wákàtí díẹ̀ sẹ́yìn. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́ ní orí Yorùbá Plus. Àwọn ló ń ṣò fíìmù náà. Lónìí a máa sọ̀rọ̀ nípa òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ìmọ́lẹ̀ Ìfẹ́. Ẹ tọ orúkọ òṣèré náà àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button rí lójú gbogbo àmàrí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.